Hello everyone, welcome to Toyeen Talks. Wow, another dimension ni Alhaja Anjorrin gbé wá lónìí o. Ah, ilé ọ̀gẹ́rẹ́ ilé ọ̀gẹ́rẹ́, ojú kokoko níṣe lójú ẹ̀ lè kokoko lórí show yìí throughout. Ilé no be joke kò bá ọ̀rẹ́rìn rárá o, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín. Ẹ jẹ́ ká jọ lọ wo Alhaja Anjorrin lórí ọ̀rọ̀ àwọn Fọlánàní àti fámìlì ẹ̀. Ó really dùn. Ó really dùn pé wọ́n jáde síta now honestly. Ó níbo náà ti wà láti join. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kan. Ẹ jẹ́ ká jọ gbọ́. Thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Àwọn warriors wọ́n tẹ̀ wá lọ́yàn. Ta ló ń tẹ̀ wá nídìí? How are you doing, guys? Ẹ kú iṣẹ́. Ení ọjọ́ ajé àmàràjẹ jẹun. Àmà nípàdé alákòóbá. Ẹni tá máa ràn lọ́wọ́. Tá máa ṣubú nú ayé àmà nípàdé ẹ̀. Ẹni tá máa ràn lọ́wọ́. Tó máa béèrè ẹ̀mí wa àmà nípàdé ẹ̀. Ẹ̀dá tá máa ràn lọ́wọ́. Tó máa bá ti wá jẹ́ èmi àti yín ò mà nípàdé ẹ̀. Ṣó èní máa lárinrin. Ẹ máa wọlé bọ̀ wá. Mo rí àwọn fámìlì Fọlá. Bẹ́ẹ̀mi ṣe wà yìí. Èmi ò ní ẹbí. Mi ò ní ará. Lẹ́yìn àwọn warriors mi. Àwọn alálùbáríkà tó ń bá mi rajà. Tí wọn ò ní kú láíláí. Tójú ò ní tì wọ́n. Wàláì mi lẹ́bí mi lára. Àmọ́ mo ní nǹkan kan. Wàláì mo ní nǹkan kan tẹ́nìkọ̀ọ̀kan ni. Mo ní Ọlọ́run. Mo ní Ọlọ́run. Mo dẹ̀ ní àwọn tó ní ilé ayé. Àwọn tó di ayé mú. Ìwọ ìyá arúgbó yẹn wàá jẹ bàbá ńlá kú ìyà lẹ́nu. Wàláì wàá jẹ̀yà. Màá kí ọwọ́ bọ ìyáláyà ẹ lójú. Ìrìn àjò ìyá ẹ bó ṣe bàjẹ́ láti bẹ̀rẹ̀ ọjọ́ ẹ. Ení yìí ló máa sun ẹkún tó korò. By the time tí n bá máa finish pẹ̀lú ẹ. Ẹ̀yin olórí burúkú olè àgbàlagbà. Ẹ̀yin ẹni bí nílẹ̀ Yorùbá. Ẹ̀yin awáyé má ṣe rere. Ṣé ọ̀fẹ́ lèmi débi tí mo wà lénìí? Ṣé báárà lèmi gbà débi tí mo wà lénìí? Ṣé mi ní láti báyé Fúnkẹ́ Akíndélé jẹ́ kí n tó débí lénìí? Ṣé mo ní láti báyé Mercy Aigbe jẹ́ kí n tó débí lénìí? Ṣé mo ní láti bá àwọn olórúkọ jẹ́ kí n tó débí lénìí? I work for it. I have paid my bills and I'm still working. Olórí burúkú ọmọ yín Sàríyù ẹnu ìṣó kò kàwé ìjọ tó ti dáyé kò kọ́ṣẹ́ ọwọ́. Òun ò wáyé wá ṣe nǹkan kan. Òun wá gba bára ni. Èmi ò tí ní lọ fún ẹ. One after the other ni show yẹn. Show mẹ́ta lè ṣe fún mi. Wàláì tó ẹ pé next week la tó parí show yẹn. Next week la tó máa kúrò níbà. Ẹ rò pé lè divert mi. Tí n bá parí show yìí, màá wá continue pẹ̀lú interview ẹnu ìṣó lórí Punch. Ṣẹpẹtẹ́rì Gistlover ilẹ̀ mọ́ báyìí. The only person tèmi àti yín mọ̀ tó máa ń ṣépè fún ọmọ òkókó, tó máa attack àwọn ọmọ kéékèèké, the only person is Gistlover. Ìyẹn Ṣẹpẹtẹ́rì Gistlover. Ṣẹpẹtẹ́rì Gistlover can go to any length láti pa èèyàn. Ṣẹpẹtẹ́rì nìkan ẹ wo nǹkan tó ṣe fún kíndìnrín Diona. Ó lọ gbé ọmọ ẹ̀ jáde. Ó ní ọkọ tó ọmọbìnrin yẹn ṣẹ̀ṣẹ̀ ní. Ó lóun ló lọ́mọ. Ó lọ gbé firstborn ẹ̀ jáde ní Canada. Ó búlì ọmọ yẹn back to back to back. Wọ́n wọnú ẹbí kíndìnrín Diona lọ. Wọ́n ní kẹ́gbọ́n ẹ̀ wá sọ pé kíndìnrín Diona ló lo kádàrá òun. Ṣẹpẹtẹ́rì ìpápátí ẹ̀pọ̀n òrókó súfè àgbésùn bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ wàá jẹ burúkú ìyà. Mo sọ fún ẹ pé ilẹ̀ mọ́ báyìí. Kí ni mo sọ fún ẹ? Mo sọ fún ẹ pé ilẹ̀ mọ́ báyìí. Látijọ́ ọjọ́ yìí tí mo dákẹ́ ọ̀dẹ̀ lẹ pè mí, mi ò ṣọ̀dẹ̀. Wọ́n ní ìdáhùn la máa fi pa hun. Ń tẹ́ ẹ sọ náà la máa gbé wá pẹ̀lú òtítọ́. Ń tẹ́ ẹ sọ. Àmọ́ pa máa wò yín ní the same thing. Bí angel yìí ṣe kú, ó ti sáré lọ gbé àwọn ọmọ dàda jáde. Ó ti lọ gbé àwọn ìbejì ẹ̀ jáde. The only person that attack people's children. Even ọmọ afẹ́ ìwọ ló set ẹ up fún dragging. Torí pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ 2019. Ọmọ afẹ́ ìwọ ló set ẹ up fún dragging. Ìwọ ló set ẹ up. Ìwọ ni tó bá ní fíìmù èèyàn kan líkì. Ṣẹpẹtẹ́rì Gistlover ìwọ ni. Báláboyún ò bá bí wẹ́rẹ́ ìwọ ni. Báwo èèyàn bá ń wá píríọ̀dù wọn ìwọ Ṣẹpẹtẹ́rì Gistlover ìwọ ni. Mo ń bọ̀ mi ò tíì dé. Ẹ má bínú kó tó lárinrin ká tó máa lọ. Bàbá ń sunkún ká máa ríran. Ṣé rí aṣọ eléyìí? Aṣọ eléyìí mo ta ọ̀pọ̀ ṣùpẹ̀ ló bá dé.
kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe repair àgbésùn ìpápátẹ ẹ̀pọ̀n òre ìwọ ṣẹpẹtẹrì ìwọ gbogbo àwọn ọmọ tó súnmọ́ ẹ àtolóṣì abirùn onímẹ́kọ̀pù wọn ò dúró lé ọkọ ọba tí wọ́n jẹ́ ni ṣé bíbí la wà tábìrún onímẹ́kọ̀pù wá ń fi bàbá ọmọ ẹ̀ṣẹ̀ sìn ìyẹn yà gbayọ bíi June 12 ìyẹn yà lọ fọmọ alálùbáríkà nǹkan àlejò pẹpẹ súùpù ní péré ìyẹn olóṣì ti bí òkú ayé ẹrù mọ̀dẹ̀mọ̀dẹ̀ mo sì ń bọ̀ wá bá yẹn àti 2019 lẹ ti jọ ń pòwe pẹ̀ṣà mo ń wò yá yín wàláì tẹ́ ẹ bá pé 1 billion ń máa padà fi ń ra private jet ń bí ni mo ti rí 10,000 ní owó private jet balance ni mo wá 10,000 naira ní owó private jet mo ń bọ̀ ká tó rìn jìnnà ẹ ti ń bèèrè lọ́wọ́ mi pé kọ́lọ̀ gèlè ló máa bàjẹ́ mo ní kọ́lọ̀ gèlè ségò ńlá mo dẹ̀ ní small gèlè náà fún mo ní small gèlè èmi ò bí mo ṣe wà yìí lẹ́yìn kí gbogbo wa máa tẹ̀ síra ó mu àbí ò mu ọ̀pọ̀ ṣùkẹ̀ ló bá dé 50% discount àwọn alọ́jà ta fẹ́ ta o àwọn alálùbáríkà nìkan ló máa ń bá wa raṣọ àwọn tí ò ní wàkísà láyéláyé àwọn tí ò ní fojú sunkún ọmọ nìkan ló máa ń bá wa raṣọ ṣẹ́ẹ̀rí ẹ lè mo dẹ̀ ní ṣégo ńlá náà nǹkan tẹ́ ẹ bá fẹ́ ni do eléyìí bí ó mọ blue lélẹ̀ ó wà little dark àjọ eléyìí lọ but I can give you something like this ní bá bọ́ sí ìsàlẹ̀ so ẹ jẹ́ ká play ẹ jẹ́ ká analyse ìyá yẹn ta ni ká kọ́kọ́ analyse inú wọn náà ká tó máa lọ lẹ́yìn mo fẹ́ sáré gbé ìkan wá ká tó máa lọ ní èní mo ń bọ̀ ká tó máa lọ ní èní yìí máa dùn ẹ̀rì sí ẹ̀ we will continue to expose this lover pẹ̀lú òtítọ́ ká tó máa lọ ní èní mo ń bọ̀ ká tó máa lọ ẹ gbádùn mi friendship mi ṣe like style tí mo wọ̀ ni. ó rà ẹ́ kò rìn. ẹ jọ nítorí Ọlọ́run fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń join wa kọ́lù aṣọ tẹ́ bá fẹ́ ẹ máa sọ fún mi mo máa pin account pẹ̀lú mo máa pin ní nọ́mbà àti account details mi ṣé mọ̀ wípé bóyá gbogbo yín ti gbàgbé ní January 8 2022 mi ò wá fún ẹnu ìṣórí January 8 2022 as usual ẹnu show came for me January 8 2022 ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ jẹ́ ká gbọ́ show tí ẹnu ìṣó ṣe fún mi mi ò dárúkọ ẹ̀ rí o mi ò béèrè ẹ̀ rí o ẹ jẹ́ ká gbọ́ show tó ṣe fún mi. mo fẹ́ sùn kankan síwájú. mo gbọ́. ìyàwó ẹbí ẹ̀ nínú ló wà bẹ́ẹ̀. ok a sì máa play ilé ọkùnrin gbé. gbogbo bó ṣe lọ bá Yọ̀mídé wá gbogbo bó ṣe ṣàbòsí pẹ̀lú àwọn ìyá ńlá gbogbo yín. àwọn tó sọ fún wa wípé òun close mọ́ nìyẹn o ṣe rí ẹ̀yin fámìlì ẹnu ìṣó ẹ fẹ́ ṣe ẹ̀sìn ẹ dẹ̀ máa farabalẹ̀ ṣe ẹ̀sìn níbí báyìí by the time tí n bá finish pẹ̀lú gbogbo yín ara yín á balẹ̀ ìwọ ọ̀yá tó ṣe irun wèrè sórí yẹn idiot yẹn mo ti lórúkọ ẹ lọ́wọ́ àtolóṣì elétè pìpìrì yẹn mo ti lórúkọ yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbádùn eléyìí díẹ̀ síwájú ó níbi tí mò ń lọ ẹ jẹ́ ká gbádùn. òun pé òun sọ̀rọ̀ pé ọ̀gá rí kan lórí ikú ẹ̀ ṣé òun rí kọ́ àwọn ìyá ẹ máa gbọ́ ẹ ti gbọ́ lánàá o fóònù mi kọ́ làwọn ẹni ẹlẹ́ni fi pè ó ẹ ti gbọ́ lánàá wọ́n sọ pé kò lè sọ̀rọ̀ ẹni olókọ́kọ́ stage show fún mi o who remember this you love my dress it is fabric luxury fabrics ó wà ń bẹ̀ ní aṣọ ó wà ń bẹ̀ ní bọ́ ẹ lè mọ̀ mo ní material ilé mo ní material ilé if you want I have this and I have this bring the two material Alhaja bring the two material mo ń bọ̀ ó níbi kan tí mò ń lọ o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ibì kan ok ó ṣe mo ń bọ̀ ẹjọ́ ká tó máa lọ ẹ jẹ́ sáré pin account mi mo ń bọ̀ ṣe mọ̀ pààrọ̀ ẹ̀yin ọlọ́pàá láti mo ń bọ̀ tí bá finish pẹ̀lú gbogbo yín luxury fabric ẹjọ́ ẹ má bínú mo fẹ́ sáré ṣe account details mi agbo tá a wà yìí agbo ọ̀dájú ni kò yé yín
mo ń bọ̀ ẹ̀yin tèmi account details mi ni mo ń wá o yes so phone number tẹ́ máa pè nìyẹn if you love any fabric or you love anything that I'm going to display today just call Larike. I love you too. Èèyàn kan ní can I use it for garments? Black for garments. If you love garments, or what kind of garments? Is it fashion or church garment? If it is church garment, I have luxury white laces, Swiss. Then if it is a normal garment, this is not too good for garment. This material is not too good for garment. This is good for fitted. That is why we call it luxury fabrics. Mo ń bọ̀ ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. So ẹ jẹ́ ká máa gbádùn ẹnu ìṣòro láti bí. Òun ló kọ́kọ́ stage show fún mi o. Ìwọ bẹ̀rẹ̀ kí ẹni tẹ̀ olórí ikú ẹ̀. Ọ̀fẹ́ kì í sọ̀rọ̀. Ọ̀fẹ́ kì í sọ̀rọ̀ mí ẹ̀fẹ́. Ẹ̀yin èèyàn ṣẹ́ gbọ́, ó ní èmi béèrè díẹ̀ ẹ mọ̀ kàn fẹ́ gba donations. Ṣé o pé donations náà fi ń live? Fúnra ara ẹ̀ ló stage show fún mi. Fúnra ara lára ẹ̀ ló stage show. Mo ń bọ̀. Fúnra ara lára ẹ̀. Mo fẹ́ ká máa gbádùn ẹ̀ lọ. Ẹ máa gbádùn ẹ̀. Sọ̀rọ̀, ìfẹ́ sọ̀rọ̀ jù. Ìfẹ́ sọ̀rọ̀ jù. Orí ti máa ń sọ̀rọ̀ kò ní dáa rárá. Kò ní náìsì rárá. Nǹkan máa bàjẹ́. Lizzie jẹ́ kó rí ẹ pé o. Lizzie jẹ́ kí orí ẹ kó pé. Ẹ má gbàgbé kó lórí burúkú tó ń sọ̀rọ̀ yìí kò kàwé rí o bẹ́ẹ̀ ni kò kọ́ṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ ni kò ṣe okòwò rí. Ẹ má gbàgbé o ẹ̀yin ìyá tẹ́ pera yín lẹ́bi ẹnu ìṣó ẹ má jẹ ìyà lẹ́ni o ẹ má jẹ ìyà o ìwọ Ọlọ́run wàhálà go sleep yanga go wake am ẹ má jẹ ìyà o. Mo kọ́kọ́ fẹ́ play àwọn nǹkan kan síwájú kí gbogbo ayé bá wa gbọ́ kí n tó wá fún yín ní bájínọ́tù. Ẹ̀yin olè ọ̀lẹ ẹ̀yin ẹbí olórí burúkú ẹ̀yin olòṣì ẹ̀yin alápá má ṣiṣẹ́. Ìwọ ọ̀yá olórí burúkú tó gbérun báyìí máa tẹ̀ lọ́wọ́ orúkọ ẹ̀ ń sìn. Ìbá jẹ́ pé wọ́n níṣẹ́ lọ́wọ́ kó o ti mú ẹnu ìṣó kẹ́ ti lọ jọ gbàrú ní Dùmátà àbí ní my two àbí kó o ní bísínẹ́sì kan tó jókòó sí. Olórí burúkú títí ẹ wàá lá ògbò àbí lọ́sàn gangan Lati ti fẹ́ Lizzie kó lọ pa Lizzie wá kó lè wá kówó fẹ́yìn ọrùn ò ní fìrè jẹ́ ń wó orúkọ ẹ̀ lọ́nà. Ẹ̀yin èèyàn mẹ́jọ má bínú ẹ jẹ́ sáré wó orúkọ ẹ̀ lọ. Ẹ jẹ́ sáré wó orúkọ ẹ̀ lọ. Ní mò ń bọ̀ 5 something now. Ṣé ń gbọ́ lórí burúkú ọmọ òun ló kọ́kọ́ wá ṣe ṣó o time and date òun ló kọ́kọ́ wá ṣe ṣó o ńgbà tó ti rẹ ẹ́sà bọ́ọ̀dù àtàbùké òun ló wá ṣe ṣó mò ń bọ̀ ibo ló ti sọ̀rọ̀ sókè 6 something kí ni mò ń wá lọ yẹn náà mò ń bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa wo kinní ká tó bẹ̀rẹ̀ lẹ́nu ẹja kọ́kọ́ yọ kámẹ́rà ẹ bá wo kinní ẹ máa wo tó rán fẹ́ gba donations kò sẹ́ni tí wọ́n lè kúrò fún mò ń bọ̀ aṣọ tí mo fẹ́ fi hàn yín give me this cloth gbàṣọ yẹn wá ẹ jẹ́ ká tiẹ̀ máa gbádùn ẹ̀ lọ ẹ jẹ́ ká kọ́ máa gbádùn ẹ̀ lọ ẹ máa gbọ́ lórí burúkú ọmọ tó ń kú lọ́jọ́ súná. Sọ̀rọ̀. Ta ló rántí ìgbà tó ṣe ṣó yìí? Ta ló rántí ìgbà tó ṣe ṣó yìí? Lizzie jẹ́ kó rí ẹ pé o. Tí wọ́n gbọ́ lórí burúkú ọmọ. Lizzie jẹ́ kí orí ẹ kó pé. Ẹnu ìṣó ẹnu aràn ọmọ ìgbọ̀n. Ẹ̀gbọ́n mi ọkùnrin ṣì tó jẹ́ kí orí ẹ kó pé. Tí wọ́n gbọ́ lórí burúkú ọmọ. Jẹ́ kó orí ẹ kó pé. Èmi kọ́ mo ní kó wá náà yọ òun fẹ́ bá ayé èèyàn kan jẹ́ ayé tiẹ̀ ló padà bàjẹ́. Ara wa ń ta ẹ́. Ṣé ń gbọ́ ní bára? This lover mọ́ra this lover is a kíní kan this lover ṣe. Ẹ gbọ́ ibi ìbàyìí ni mo ti fẹ́ kẹ́ ẹ mọ̀ the relationship tó wà láàrin òun àti Gistlover. Who is Gistlover? Ṣó mọ Gistlover? Ó máa help àwọn ọlọ́pàá ní junction. Mo fẹ́ kẹ́ ẹ fetí ara yín gbọ́. Ẹ máa gbọ́ ẹni tó ń tọrọ bárà kò kàwé kò kọ́ṣẹ́ kò ṣiṣẹ́ ọwọ́ rí. Ẹ máa gbọ́ ẹni tí ò fọjọ́ kan ṣiṣẹ́ rí. Ẹ máa gbọ́ reverse psychology. Ẹ rí wípé reverse psychology
tí àṣìírè yẹn wá lò fún wa ẹ rí pé ibi tán ti kọ rè ẹ máa gbọ́ reverse psychology ẹ jẹ́ ká wò kí ni relationship tó wà láàrin wọn àti Gistlover tẹ bá mí sí bíbá mi ní rìn wáìnì ẹ̀ tẹ bá ti mí sí bíbá ìpínrẹ́ mi ní rìn wáìnì ẹ̀ ọmọ Lizzie dùn aṣọ yìí fine ọlọ́run aṣọ yìí fine mo ń bọ̀ bá mi gbé kíní ìkúrò jọ bá mi gbé aṣọ ìkúrò aṣọ ilé ìlú kù. ó ní bí Gistlover ṣe ń fíìdì mi ló ń fíìdì òun ṣáwọn èèyàn ń gbọ́ dáadáa ṣá ó ní bí Gistlover ṣe ń fíìdì mi ló ń fíìdì òun mo ń gbọ́. kí lẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn ẹ jẹ́ wáìnì ẹ̀ padà ẹ máa gbọ́ ẹ máa gbọ́. mo wọ on live sir mo wọ on live mo wọ on live mo wọ on live. Jẹ́ ń gbọ́. Ẹ máa gbọ́. ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn. ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn so ẹnu ṣó o mọ̀ kóbìnrin ni Gistlover now ẹ jẹ́ ká wọ ṣó àwọn fámìlì ẹ̀ ṣẹ́gbọ́ ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn bí wúmà yẹn ṣe ń fíìdì mi ló ń fíìdì ẹ kẹ́ ẹ lè bá mọ̀ pé ṣẹpẹtẹ́rì ní Gistlover ní ṣẹpẹtẹ́rì now let's go for the family ṣe ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn ẹ má gbàgbé ọjọ́ tó jọ ṣe conference call ó sọ pé ṣe ebe ẹ rántí ìgbà tí mo sunkún wá bá yín ṣe ẹ rántí ṣó ti yé yín you get it bó ṣe ń fìdí ẹ ló ń fìdí mi kí ló lè mú blackmailer láti máa feed victim àti blackmailer nítorí donations ṣàgbọ́ ọ̀rọ̀ ẹ̀rùn létí wúmà yẹn tó o mọ Gistlover dáadáa ó dẹ̀ rí pé àwọn ọlọ́pàá ń wá Gistlover ọjọ́ tó bá wá gbé ẹ̀sìn pé kò provide Gistlover wà tún ní Lizzie ni o àbí bẹ́ẹ̀ kọ́ Lizzie ni o ọlọ́run ló máa bá yọ ẹjẹ́ ẹnu òṣù ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹnu òṣù ẹ jẹ́ ká wọnú iṣẹ́ wọn rẹpẹtẹ báyìí a fẹ́ analyse àwọn family member àwọn family kẹ ẹ jẹ bàríbà kúyà ló kan rú àwa báyìí ló kan rú àwa báyìí mò ń bọ̀ wá bá mi charge speaker ṣe like aṣọ tí mo wọ̀ ẹ mọ̀ ń ṣe sáré kẹ tẹ bá love aṣọ tí mo wọ̀ ẹ jẹ́ ká yes I do you love this outfit. Can I sew you one? Friendship with me, can I sew you one? Can I sew you one? Mo ń bọ̀. Ẹ jẹ́ ká wọnú. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀.
lórí Jàrin àtù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí Jàrin àtù. So ó ti wà establish pé ó mọ Gistlover ó dẹ̀ mọ̀ pé obìnrin ni Gistlover. Ká tó máa sọ̀rọ̀ lọ mo fẹ́ sáré fi nǹkan kan hàn yín aṣọ ìfáyàbí ká tó máa sọ̀rọ̀ lọ kí n tó wọnú iṣẹ́ yẹn lọ mò ń bọ̀. So beautiful, it is a luxury fabrics. So ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ já kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Instagram. I want to show you something. Hold this for me. Let me show you this for those of you on Instagram. Sherry Jadins mo ń bọ̀ máa fi wọ̀nyí náà. Jadins and Co. Date wo lélẹ̀ báyìí. Jadins and Co. This is 30/10/2021. Notice to whom it may concern. Paternity test request. Dear Ma, we act as solicitor to Mr. Lawal. Refer to as our client all times upon his instruction. We write and state as here. Kindly consider this as a formal request to arrange for a paternity test DNA for the children. Reason for the request as result of the dispute about the paternity test of Mr. Lawal Mr. Abdulateef Lawal. However, this inquest is important for the settlement of this issue. Chegbo, for the settlement of this issue of paternity of our clients' children. It is also in the interest of the Mr. Lawal and the children for definitive clarity regarding all other future parental legalities and responsibilities. This will also give room for the ability to know their true family and have their support going forward. Parental testing involves sample taken from the parents and the children. Kindly contact us for further information. For details on blah blah blah. Signature. Sherry, date wo lẹ rí? Ẹ ti rí 30/10/2021. 30/10/2021. 30/10/2021. They gave me the same letter. Wọ́n fún èmi náà ní the same letter tí mo dẹ̀ gbé Florida lẹ̀ fún wọn tán lọ ṣe DNA test. Àwọn lọ́ọ̀yà Mr. Lawal èmi náà ní copy mi. They gave me the same copy. Wọ́n fún èmi náà ní copy. So ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n fi hàn ẹ̀yin ará Facebook. Kẹ́ máa wo iṣẹ́ tí ẹ má bínú ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́. So sorry, ẹ má bínú ẹ jọ̀ọ́. So now so òun lélẹ̀ ẹ wò mo ń bọ̀ o òun lélẹ̀ ẹ wo date lélẹ̀ 30/10/2021. Notice ẹ ti rí phone number tẹ́ máa pèrè ẹ ti rí gbogbo àwọn lọ́ọ̀yà. Dear Ma, we act as a solicitor to Mr. Lawal. Refers at our client all times and upon the instruction. We write kinikan òun ṣàrí DNA ẹ ṣàtìrí òun lélẹ̀. However, this is request is important for mo ti kà fún ilẹ̀ kan òun lélẹ̀ ẹ jẹ́ ń fún yín wò dáadáa òun rè ṣe ti rí ẹ ti rí date ṣe rí pé Mr. Lawal sọ pé fún ìdánilójú ẹni tó ní ọmọ káwọn lè máa take care ọmọ àwọn. So àwọn family olórí burúkú yẹn mo fẹ́ gbé wọn sáré nísìn mo fẹ́ gbé àwọn family olórí burúkú yẹn sáré. Ẹgbà gbogbo yín wà ń bí báyìí. Kí ni mo sọ fún yín? Ẹgbà yín wà ń bí. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́. Ẹgbà yín wà ń bí. Ẹ ti rí lẹ́tà yẹn. Wọ́n kọ lẹ́tà ilé ní 2021 2020 thereabout. Wọ́n béèrè fún DNA. 2019 wọ́n béèrè fún DNA. 2018 wọ́n béèrè fún DNA, which we have evidences for DNA. They gave me the same letter. Tẹ́ bá lọ check DNA Florida. Ẹ lọ check date DNA Florida lórí Google pẹ̀lú date letter yìí kẹ́ wo nǹkan tí mo sọ. They gave me the same letter. So now let's go for the family. Ẹ jẹ́ ká lọ fún àwọn family olè. Now agbede o oyin mọ́mọ́ àbí wọ́n ti yọ ni wọ́n gbọ́dọ̀ yọ
ẹ ká sọ èmi gbogbo gan ni nàìjíríà ni mò ń kí báyìí wọ́n kí wa wá àti kí nàìjíríà àti òkè òkun mò ń kí à ń gbogbo kí yín yín à ń kí yín. ẹni àbúrò bàbá Fọlá o ok torí bàbá ẹ ti jáde báyìí ok ṣùgbọ́n bàbá kú ni. mo ń bọ̀ ẹjọ́ ẹ má bínú 1 minute. Pasa. Okay, before I go, this is 17th of May 2021. This is a letter of authority, all because lawyer fún ní letter. So let me show you the letter of authority kí n tó máa lọ torí pé irú kọ́lọ́ èpè tí ẹ ti rí letter yìí gùn jù báyìí lọ o. The letter is big, you see. I Chetiri, this is letter of authority. Chetiri, all because they gave her the DNA form. Chetiri, this is the letter of authority she signed. So, into Facebook, you must have seen the letter of authority. So, ẹ má bínú ẹjọ́ ẹ̀yin yan mi. Ẹ má bínú ẹjọ́. Ẹ má bínú. So, number. Ó mà ṣe ilé ayé ilé asán ilé ayé ilé asán. Agboola Sherifat Ayọ̀ọ́lá Agboola Sherifat Ayọ̀ọ́lá orúkọ ìyá Járìn Àtù nìyẹn. Ìyá Járìn Àtù ń jẹ́ ṣé orí gist lover tó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ṣó ẹ jẹ́ ká wọnú ayé lọ. Gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe ń ṣẹlẹ̀ àdásí bàbá bíi Fọlá àní kámádà sí mo ti kọ́kọ́ kí gbogbo èèyàn láti lẹ́yìn Fọlá ojú mi sì yẹ ẹ̀mí nìkan ṣayé yín bẹ́ẹ̀ bá pẹ́ nìkan ẹgbẹ̀gbẹ̀rún ló máa dá yín lóhùn tọmọtọmọ àwọn ọmọ yóò ní òkú wọn ní di òkú ọ̀sán gan ogun tó dé téèyàn fi ń fọkọ lẹ́ẹ̀mejì kò ní ṣẹlẹ̀ fáwọn ọmọ yín gbogbo àtìgbà. Sherifat ó sọ wípé ó kí àwọn alátìlẹ́yìn wọn àwọn alátìlẹ́yìn tó ń sọ pé ọmọ tó jáde lára àwọ̀ Sherifat máa kú kú òjijì ṣé àwọn alátìlẹ́yìn tó kóra wọn jọ tán ní gbogbo ọmọ tó jáde lára Sàríù Fọláṣadé ọmọ Lálùdí pé gbogbo ọmọ ẹ̀ máa kú ní rèwerèwe ṣé àwọn ló ń dúpẹ́ lọ́wọ́ wọn Sherifat mo fẹ́ kó o là á àwọn tó bá ń dúpẹ́ lọ́wọ́ wọn mo ní ṣe àwọn ló ń dúpẹ́ lọ́wọ́ wọn ò ń dúpẹ́ lọ́wọ́ àwọn tán fi ẹnu ìṣó gba owó for 4 years láti bà tẹni tó ń ṣiṣẹ́ jẹ́ for the first time in history of abuke beggar ìyẹn abuke ẹlẹ́wọ̀n lẹ́nu ìgbà tó ń gbowó fún ọmọ ẹ̀ yìí ló lọ sí Cyprus ó lọ ṣe holiday 10 days nígbà tó dé láti Cyprus nínú owó tó ń dá fún ọmọ ẹ̀ látàrí pé ń ba Lizzie lórúkọ jẹ́ ó tún lọ sí Turkey ó gbé ọkùnrin dání àbí ṣe báwọn ló ń dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ wọn yìí abuké ẹlẹ́wọ̀n ó kọ́ upstairs fún màmá ẹ̀ inú owó blackmailing Ṣẹ̀pẹ̀tẹ̀rì gistlover òun náà ń sanwó ilé lọ ṣebí nínú owó yẹn náà ní Ṣẹ̀pẹ̀tẹ̀rì ti lọ rẹ́ǹtì ṣọ́ọ̀bù níwòyí last year tó ní pé òun náà ṣí shopping mall àbí àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ wọn kọ́ nìyẹn now ṣé ẹni tó kọ́ bọ́ngálò bíi 6 nínú owó tí wọ́n fi ẹnu ìṣòtọrọ ló ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ok má bínú ṣé mọ́tò tí wọ́n rà yẹn náà ìyẹn pàrárá mọ́tò ẹ jẹ́ kí n fi mọ́tò tán rà wọ̀nyí kàtó oh god bá mi charge small kìíní yẹn so that màá máa fi yẹn ó ti ń charge tí wàá bá mi tàn so that màá máa fi yẹn play màá lè máa fi lè irun wọn pa màá lè máa fi lè irun wọn mo fẹ́ run bìyàn rì pì ẹ́ àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣáwọn rèé ẹ ti rí ṣe àwọn tí wọ́n ra mọ́tò 18.9 million tá a padà gbọ́ after 2 months pé wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ fún 250 àbí 150 àwọn ló ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó dàbẹ́ ẹ jẹ́ ká máa gbádùn ṣó wa lọ́n tiwa. èmi mo dúpẹ́ lọ́wọ́ post lady. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ooo
ṣí bíbá ó yẹ kó fi síbẹ̀ ó ṣe máa fi síbẹ̀ ó yẹ kó fi síbẹ̀ náà ó lè fi síbí ọkọ̀ òfin kankan raise òun ó ń bọ̀ ewé lè ti kú báyìí ní láti tàn ẹ má bínú guys àti dé padà sorry ẹ má bínú now you are talking. kò ní àtìlẹ́yìn torí mò ń wo gbogbo Facebook yẹn èmi comment bí appreciate mi fún àtìlẹ́yìn torí mò ń wo gbogbo Facebook yẹn. Sherifat Járìn-Àtù sọ wípé òun wo gbogbo Facebook yẹn òun wo gbogbo show tó ń ṣe fún Lizzie give me that black one. Ó lóun máa ń wo gbogbo Facebook yẹn dáadáa òun máa ń rí gbogbo show tó ń ṣe fún Lizzie bí gbogbo ọmọ tó tara òun Sherifat bá lè kú kán kú tí gbogbo ọmọ tó bá tara ẹnu ìṣó jáde bá máa kú kán kú gbogbo ẹ̀ lòun wò nígbà tí ò ti ń ṣe pẹ́nu ìṣó lẹ ṣe show fún gbogbo ẹ̀ pátápátá láìkú ẹyọ kan ṣoṣo ó ní gbogbo ẹ̀ it is a luxury fabric ẹ ti rí ẹ rí bó beautiful ó ní gbogbo ẹ̀ lòun wò. lẹ́yìn comment àkó máa wo. olówó kì í comment òun kò máa ń gbádùn. ó ṣe gidi gan. àwa náà dúpẹ́ àwa náà dúpẹ́. ohun ọ̀tún náà wọ́n máa gbé ṣe nínú yá. gbogbo ẹ̀yin lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ bà mí lórúkọ jẹ́ tẹ́ fi ń gba donations ikú òjijì á mú yín lọ tọmọtọmọ lágbára àwọn tó nílé ayé lágbára ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòkà òṣòbìnrin ní ẹ́ òṣọmọdé òṣàgbà òṣọkùnrin òṣòbìnrin òṣàrúgbó òṣòmidàn ló wá parọ́ mọ́ mi nítorí donations nítorí monetizations tó ò dẹ̀ yí wà padà ajá rí ẹ sá ilẹ̀ á ga jù ẹ lọ porogodo ayé á lù fún ẹjọ́ páǹpá yákáká ayé á ṣìdí sí ẹ ò ní rájẹ jẹun gbogbo ìwọ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó ló kọ̀nà tí mo fẹ́ gbégbà àdàbí àdá oògùn aláàrù korò oògùn mi á mú korò sínú ayé gbogbo ẹ̀dá tó bá ń ṣe kíni tó bá ń bà mí lórúkọ jẹ́ nítorí monetization àbí nítorí donations àṣẹ ẹjá kan tì mí. yíyẹ tọmọtọmọ yín àti gbogbo Afẹ́nifẹ́re yín ẹ̀yìn lè kàn ṣayé yín o ilẹ̀ yín yẹ̀ mọ́ yín lẹ́sẹ̀ ó máa yẹ yín kò ní yẹ̀ sílẹ̀ gbólóhùn ẹ̀sìn ìjà àti ẹ̀yìn ẹ̀ ọdún tuntun ní àárọ̀ ọdún dẹ̀ la wọ̀. ó rí pé wo ò ní tìjú àárọ̀ ọdún la wà so around December around January 1st ló ṣe show yìí àbí o ti ṣe show yìí tẹ́lẹ̀ bóyá bí iléyá àbí Easter ló ṣe show yìí torí òun sọ nísìnyí wípé àárọ̀ ọjọ́ ọdún ló wà yìí àbí ìwọ náà wo ara ẹ Sherifat wò gbé sí ayé ẹ oorun tó gbé sórí wo bí tó ti ń ṣe show wọ́n tún wá package ẹ pé kó o sáré àbí wọ́n package ẹ pé kó o sáré kó o lọ rẹ́ǹtì ilé kó o lọ rẹ́ǹtì aṣọ kó o sáré wọ̀ kó o fi ṣe show mi Sherifat ṣé wọ́n lè ní mi lọ́mọ kí wọ́n lọ jókòó síbi tí wọ́n ti ń ba tèmi jẹ́ tọmọtọmọ Sherifat ṣé wọ́n lè nírú èmi lọ́mọ kó o jókòó Sherifat Járìn-Àtù ṣé tó bá jẹ́ pé bí ìyá tèmi ṣe ń jókòó rè ṣé mi máa débi tí mo wà lénìí a wá jẹ́ wípé aburú tó yàn láàyò láti bẹ̀rẹ̀ ọjọ́ ẹ ló bà títì ẹ jẹ́ tọmọtọmọ torí wípé Ọlọ́run tó kọ̀ láti jẹ́ kí ìkankan náà àwọn ọmọ ẹ là kò ní jẹ́ kó là tọmọtọmọ Sherifat o gbọ́ mi nǹkan tí mi sọ o ò ní là tọmọtọmọ ẹ kó o bí gba ọmọ aráyé ò ní kí ẹ kú oríire lórí ọmọ ẹyọ kan ṣoṣo tó bá ní kó o bí gba ọmọ Sherifat ọmọ aráyé ò ní kí ẹ kú oríire lórí gbogbo ọmọ tó bá bí àdàbíjà ò jẹ́ pé o ti sọ fún wa o ní òun wo gbogbo ẹ̀ o kò kí n kọ́mẹ̀ntì ni àbí o wá ń sọ fún àwọn tó ń ba ṣe abiyamọ míì jẹ́ wípé wọ́n ṣeun àti wọ àtàwọn tó dúpẹ́ lọ́wọ́ wọn àti Fọláṣadé Sàríyù ọmọ aráyé ò ní kí yín kú oríire lórí àwọn ọmọ yín gbogbo ẹ̀yin ẹni ibi ẹ jẹ́ ká kọ̀ǹtínú mo ń bọ̀ mí ti rí. ohun ọ̀tún wáyọ̀ ohun ṣelógo ohun agbára lọ́nà máa gbé ṣe nínú ayé yín olùwà tí bíbí tẹ̀ sí wọn lọ́hùn ibẹ̀ ò ní bàjẹ́ àtẹ̀yìn àti ìṣòro ọkùnrin obìnrin wọn ò ní bàjẹ́ olùwà tí bíbí tẹ̀ sí wọn.
ẹ ní di ẹni rẹ̀ ẹ ní di ẹni rẹ̀ ẹ ṣe mo dúpẹ́ ní. This is cleaner. kí wọ́n padà sórí ọ̀rọ̀ Fọlá If you want to wear this kí ló style, ṣe fún yín kí lẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lọ ṣọ́ọ̀kì ń fọwọ́kọ́ ọkọ lè yóò fọ́kọ ni. ó rí pé lórí burúkú ni ẹ Sherifat Agboola kí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àbí ó sọ pé ọmọ àbúrò bàbá ẹ̀ ni so ó lè tẹ̀ ń jà nínú ìdílé yín rèé mo ní bẹ́ẹ̀ ṣe pa gbogbo àwọn ọmọ ológo tó wà nínú ìdílé yín rèé Sherifat Agboola ilẹ̀ mọ́ báyìí porogbọdẹ ayé ti lù fún ẹjọ́ Sherifat ó ní kí ló gbà lọ́wọ́ wa kí lèmi gbà lọ́wọ́ Iyalaya yín kí ni first wife Mr. Lawal gbà lọ́wọ́ akúmámojúdì yín kí ni second wife Mr. Lawal gbà lọ́wọ́ yín gbogbo ọmọ tó jáde lára Mr. Lawal kí ni wọ́n gbà lọ́wọ́ ẹbí títí yín tí ò bá sí pé ẹbí olórí burúkú lẹ́bí yín ẹbí olè Sherifat tílé bá san ni àwọ̀ láwò ẹni tó bá ti rí ẹ láti run orí wọn á ti mọ̀ pé olórí burúkú obìnrin ni ẹ ẹlẹ́sìn òsì tọ́lọ́hún ti lálàṣe tọ́lọ́hún àlákà gbogbo ọmọ tó tara ẹ jáde Sherifat Ayọ̀lá bó o bá ní ọmọ kan láyé tó ẹsẹ̀ bàtà Lizzie ò ní jókòó níbi tí wọ́n ti ń bi ọmọ lọ́mọ wo olórí burúkú ẹ ṣé mi ni mo bá ti yín jẹ́ abẹ́mi ni mo ní kí ẹnu ìṣó má kàwé láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ṣé mi ni mo ní kẹ́nu ìṣó má fi ọjọ́ kan lọ wá okòwò ṣe wọ́n ní tílé bá sọnù àwòrán ìwọ náà wù ẹ́ o ò níṣẹ́ lọ́wọ́ bí wọ́n bá níṣẹ́ lọ́wọ́ ó yẹ kó o sọ fẹ́nu ìṣó ni pé wá ọkùnrin bàbá gbogbo ayé ni nǹkan méjì ló jẹ́ téèyàn láyé inú nǹkan méjì yẹn gan nǹkan ẹyọ kan ṣoṣo ló jẹ́ téèyàn láyé ọmọ ẹ ení ọmọ níní láyé temporary ni kò tún wá ṣe permanent the only thing tó jẹ́ permanent nílé ayé òun ni iṣẹ́ ọwọ́ ẹ̀ àmọ́ nítorí pé olè ọ̀lẹ ni wọ́ olórí burúkú ẹ̀dá nìwọ Sherifat Ayọ̀lá ẹni òfò ẹni èpè tọ́lọ́run ò fi ọmọ ológo ẹyọ kan ṣo rántí nínú ayé orí burúkú hàn láti run orí ẹ títí débi èékánná ẹsẹ̀ ìwọ àgbà òfò àgbàyà ìwọ àgbẹ̀sìn tó ń fi ewu òbò sórí burúkú lórí social media ìwọ ẹni èpè ìwọ ọ̀tá ilẹ̀ Yorùbá ó wá ń béèrè pé kí ló gbà lọ́wọ́ tiwa kí lèmi gbà lọ́wọ́ ìṣẹ̀dá Iyalaya yín olórí burúkú títí ẹ mo gbé ẹ wò kílẹ̀ tó mọ̀ bàbá ẹnu ṣó ń bínú sí ẹ ṣó mọ̀ nǹkan tó ṣe ń bínú sí ẹ ó mọ̀ pé wọ́n ń fún ẹ lówó olórí burúkú ẹ̀dá ni ẹ